Nigerians, help me. Your 100,000, 50,000, 1 million will go a long way to save my life. My name is Prince Enola Ojajuni. God bless you. Aderomu, please help me to spread this video. Nigerians, help me. Your 100,000, 50,000, 1 million will go a long way to save my life. My name is Prince Enola Ojajuni. God bless you. Aderomu, please help me to spread this video. Wòlíì Segun Adebayo ti fòpọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn tó pera wọn ní Afẹ́nifẹ́re. Wòlíì yìí ní Afẹ́nifẹ́ kà lọ́pọ̀lọpọ̀ wọn látàrí bí wọ́n ṣe dá sọ́rọ̀ Afẹ́nifẹ́re youth leader tí wọ́n kidnap tó jẹ́ pé àwọn fámìlì ẹ̀ ni bàbá yìí sọ pé wọ́n pàpà lọ dá 17 million láti rí i pé wọ́n fi arákùnrin náà sílẹ̀ pé àtijọba àtàfẹ́nifẹ́re pé wọ́n gbé ìgbésẹ̀ tó yanrantí tó lórí bó ṣe yẹ kí wọ́n rìlíìsì arákùnrin yìí. Kí làwọn kan tí wọ́n wá sọ tí wọ́n fi ránṣẹ́ sáwọn Afẹ́nifẹ́re, àwọn àgbà Yorùbá, àwọn ọba ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń kidnap àwọn èèyàn báyìí, gbogbo ẹ̀ náà lẹ́gbọ̀ọ́ nínú fọ́nrán yìí. Ẹ̀yin èèyàn wa, ó tiẹ̀ wá ní ọ̀rọ̀ pásítọ̀ kan tí bàbá yìí tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ nínú fọ́nrán yìí. Ẹ wò ó lágbára o, nítorí èmi ò ríbi tó jẹ́ pé wọ́n ti máa fún pásítọ̀ wípé kó fún ọmọ ọ̀jọ́ ẹ̀ ní 5 million, ọmọ ọ̀jọ́ ẹ̀ tó sick wípé kó fún ní 5 million, ó dẹ̀ jókòó lé 5 million yẹn. Eléyìí lágbára o. Bọ́rọ̀ ṣe jẹ́ gangan gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu wòlíì Segun Adebayo. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Àwọn Afẹ́nifẹ́ kà wọ́n ò rówó múlẹ̀ farakùnrin yẹn. Àwọn ẹbí ẹ̀ ló ṣe lọ dá 17 million lọ́lọ́ kólẹ̀ kan tó rìlíìsì ẹ̀. Afẹ́nifẹ́ kà, àwọn Afẹ́nifẹ́ kà làwọn àgbàtẹ nílẹ̀ Yorùbá. Kàkà kí wọ́n yọ arákùnrin yẹn, federal government gan ò dá sí. Ẹ̀yin àgbà Yorùbá, ìjà náà bára wọn jà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọn ò pa á. Mo fi ògo fún Olódùmarè. Gbogbo wa ti máa sọ lórí social media. Ẹni Fúlàní tó bá ti pa Yorùbá, ó pa Yorùbá kan, káwọn Yorùbá pa mẹ́wàá. Ẹni Fúlàní is a king one Yorùbá man, they should be 10 of them. Ọ̀rẹ́ tí mo sọ ọ́, ẹ wá bá mi gbé. Ẹni Fúlàní tó bá ti pa Yorùbá, káwọn Yorùbá pa mẹ́wàá. Wọ́n máa gbé jẹ́. Praise the Lord. Hallelujah. Ẹ kí hallelujah dáadáa. Hallelujah. Jẹ̀bẹ́ nìkan náà fún ní 5 million kó fọ́mọ ìjọ ẹ̀. Someone was given 5 million to give a church member. Torí pé ó ṣàìsàn. The church member is sick. 5 million yẹn ó jókòó tó ló wà lẹ́gbẹ̀dá yìí. I was released in Bilo. I was released in Edo State in Bilo. My name is Prince Enola Ojajuni. Afenifere national president. I was released in Bilo this evening. Kò ní mọ̀ pé owó ẹnìkan tó ń tẹ̀rì. We don't know that is someone's money that has Làbọ̀ padà bá bá àwọn yẹn. that is now getting the Ṣé níbi repercussion. tẹ́mi wá yìí, èmi á ṣòótọ́. I'll be faithful. I'll be truthful. Gbogbo àwọn mẹ́mbà wa tó wà nílùú òyìnbó, All members in overseas, àwọn náà ń kó jẹ wá. Wọ́n láwọn ò gbọ́dọ̀ gbọ́ pé ebi ń pa ẹnìkan they kan. are sending. I've been released. I was released in Ibilo. I was released in Edo State in Ibilo. My name is Prince Enola Ojajuni. Afenifere national president. I was released in Ibilo this evening. Tó òun nìyẹn o, ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn lórí gbogbo èyí tí bàbá yìí sọ, pàápàá nípa bí wọ́n ṣe fi arákùnrin yìí sílẹ̀ tó jẹ́ pé àwọn ẹbí ẹ̀ ló pàpà lọ wá owó. Bó bá ṣe pé àwọn ẹbí ò wá pàpà ní irú adúrú owó yẹn ńkọ́, kí ni ò bá ṣẹlẹ̀? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà. Fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín,
iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.